ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ látàrí bí àwọn afẹ̀míṣòfò bí ẹ ṣe wọ ilé ìwé kan tó jẹ́ pé wọ́n kó àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó wọn wọgbó tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n pa akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ pé ọ̀rọ̀ náà borí ẹ̀rọ ayélujára kankan ṣé wá rí fọ́nrán yìí ọ̀rọ̀ yìí ti diran tó báyìí àwọn èèyàn ti ń pariwo ìjọba lọ́tún ìjọba lósì bẹ́ẹ̀ ni ń pariwo bá Gani Adams ẹ̀yìn èèyàn kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí láriwo táwọn èèyàn ń pa ẹ wo ẹ súnmọ́ bì wọ́n gbé ń débẹ̀ lórí ìkànnì tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pàdé akínkábọ̀ sórí ìkànnì wa o ẹ bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ dákun ẹ máa bá wa tẹ subscribe button yín ṣe wá rí subscribe button tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá a mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa níbi subscribe button ẹ̀ẹ́rì kíní kan báyìí bí aago òun làwọn olóyìnbó ń pè ní notification bell oníwọ̀n táyé lólobó ẹ tẹ aago òun oníwọ̀n táyé lólobó lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan látàrí fúnra tá a tó mú wá sí etí ìgbọ́ ẹ̀yin amòye èèyàn ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ẹ mọ́ wá gbàgbé pé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ má jẹ́ dènà pẹ́nu o kódà ẹ má jẹ́ gbà yín lákòókò wọ́n ní adébíṣẹ́ mọ̀ sí àgbọ̀lẹ́ni ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé ntẹ́yìn náà bá sì wà nílé ròǹgbà ẹ má sọ èròǹgbà yẹn ẹ má kọ́mẹ̀ntì sábẹ́ fọ́nrán yìí torí tó ṣẹlẹ̀ yìí tó burú jáì ni ẹ wo ẹ jẹ́ ká gbé fọ́nrán wọlé bẹ́ẹ̀ tó ṣe lọ látàrí bí àwọn èèyàn ṣe faraya tó jẹ́ pé ó dẹ̀ jẹ́ ń bájọba sọ báyìí gan ẹ wo ẹ má jẹ́ gbà ẹ́ lákòókò kó má bàa dàbí pé ṣe là ń bùkún ọ̀rọ̀ fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó tó ṣe lọ. tẹ́ ẹ bá ti mọ̀ wípé àwọn Nigerians á máa kú ẹ ní lè secure life wa pé security Nigeria ẹ guarantee ẹ kọ̀wé fipò sílẹ̀ to serve Nigeria is not by force. ẹ̀yin governors tẹ́ ẹ bá ti mọ̀ wípé ẹ̀mí àwa mẹ̀kúnnù wípé risk láwà ẹ kọ̀wé fipò sílẹ̀ o torí kọ́lọ́ má bàa fi ayé yín lẹ̀. tó bá yàn yín as a governor number one security ìlú ọwọ́ yín ló wà. àwọn ọmọ tí ń lu ọlọ́pàá àwọn ìyàwó yín bá fẹ́ lọ sọ́jà wọn lu ọlọ́pàá àwọn tá à lówó ọlọ́pàá ṣọ̀ nílùú wá pa. If you know that you cannot guarantee us with security in this country, ẹ fi wá lẹ̀ ẹ má pa wá ẹ̀sà ṣé àwa tá máa dìbò fún ilé lẹ́yìn. torí ọ̀rọ̀ táàsì lẹ́ ń bá wa sọ a ti pọ̀pá yí ebi la wá ata ti wọ́n àlùbọ́sà ti wọ́n ẹran ti wọ́n ẹja gan ti sá lọ́nú odò àwọn ẹja ti lọ sínú ibú wọn wá sókè mọ́ wàhálà ti dé ayé bí ọ̀tọ̀ ayé epo wíwọ́n ọ̀tọ̀ tax ayé iná kò síná ọ̀tọ̀ ogun jà ní Iran iná tàn bẹ́ẹ̀ tógun ẹ̀kọ́ bá jà ní Nàìjíríà total darkness la máa wà kí ló àṣeyọrí yín coastal road ayé coastal máa bàjẹ́ ni kí ló kàn wá pẹ̀lú coastal kí ló kàn ní àti lọ Calabar Èkó gan mi tí ì rí tán ìwà díẹ̀ sà ẹ mọ òótọ́ ẹ lè ṣe tẹ́ bá ní lọ́kàn láti ṣe àwọn tẹ́ kọ́ mọ́ra yìí ó lè ní gbogbo wọn ẹnìkan ṣoṣo ní religion leader tó ń sọ òótọ́ ó dẹ̀ ti kú bàbá Muyideen Bello lẹ́yìn bàbá Muyideen Bello every religion leader tó kù ó lè ní gbogbo wa ló lè gbogbo wa là lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ti rí lónìí gbogbo wa là lọ́wọ́ sọ̀rọ̀ gbogbo wa là lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ti rí lónìí. Bá Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ó ga o bàbá wa Bá Gani Adams níbo ni irú yín wà táwọn yin Ìgbòho lójú yín Ìgbòho tí ò jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò jẹ́ Máyégún tó dẹ̀ ń gbé tí ò fẹ́ kí ìran Yorùbá ó parun ẹ̀yin tẹ́ wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kí ni ìlàkàkà yín lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ṣèbẹ́yìn náà láwọn ọmọ ogun ṣé kò sáwọn OPC mọ́ ni
ṣèbẹ̀ láwọn ọmọ ogun ṣé gbogbo àwọn tẹ́ ẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí yẹn ṣé ẹ fẹ́ kẹ́mi wọn máa parun ni lójú yín? Ẹ dìde ńlẹ̀. Bàbá wa olóyè Sunday Igboho, mo ṣe fídíò kan ó fẹ́ dàbí àwàdà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé ṣé tójú Igboho ti rí ẹ tún wá ní kó jáde padà kó tún ṣe fẹ́ pa ni ìgbà kan òǹkàdùkú ń sọ tiẹ̀, ṣùgbọ́n òmùgọ̀ èèyàn lọ́rọ̀ lọ́gbọ̀n ò lè yé. Ṣé tó wá ń ṣẹlẹ̀ ń sìn yìí ṣé àsìkò táwa máa sọrú nǹkan tá à ń sọ lélẹ́yìí ni? Abẹ́mọ̀ wípé ó ti di wípé kó lórí ó sọ́rí ẹ̀ báyìí. Àwọn ìpínlẹ̀ kan àwọn ọmọ wọn ò lè lọ skul mọ́, kíjokíjo làwọn ọmọ iléèwé ń sá kiri, ọ̀pọ̀lọpọ̀ iléèwé náà ti pa báyìí. Bàbá wa Ìbà Gani Adams, lójú yín tẹ̀sí jàre Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá a sì wà nù kíjokíjo, a lè sùn ká han ọrùn mọ́ báyìí, bí eré àlàbọ̀ ọ̀run wa ti ń di ẹ̀bù báyìí. Ẹ̀yin ọba wa Aláàfin Ọ̀yọ́, àwọn ìbínú tẹ máa ń bí yẹn, àwọn action tẹ ẹ̀ ń ṣe sáwọn ọba ẹgbẹ́ yín yẹn, kí ló dé tí ẹ ṣe action yẹn báyìí kẹ́ kó àwọn èèyàn jáde, kẹ́ kó àwọn ẹ̀ṣọ́ jáde, kẹ́ bá wọnú igbó lọ, kẹ́ lọ bá wa kojú àwọn kinní yìí, kí wọ́n sọ wípé ta ló ṣe kán ní Aláàfin Ọ̀yọ́ ni. Ṣe bẹ́ẹ̀ rí àwọn ọba ayé àtijọ́ bí wọ́n ṣe máa ń ṣe nígbà tógun bá dé tán fúnra àwọn kábíyèsí náà ṣáwájú ogun. Bàbá wa ò ní fẹ́ ẹ dìde ẹ jígìrì, ẹ má jẹ́ kí ìyàwó jẹ ìran Yorùbá gbé. Bàbá wa Olúbàdàn, ẹ̀yin ládéládé, gbogbo ẹ̀yin ọba káàkiri ilẹ̀ Yorùbá, ẹ bá wa dá sọ́rọ̀ yìí o. Ìjọba nìkan ò lè dá sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí o. Ogun ti ń tẹ̀yìn wọlé o. Bàbá wa olóyè Sunday Igboho, ẹ má gbọ́n táwọn èèyàn sọ wípé ẹ gbọ́dọ̀ jáde, ẹ fòṣèlú lẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó dà wípé àgbà ti dé, ọ̀rọ̀ yìí ò yé wọn mọ́, ìṣèjọba gan kọ́ ló kàn báyìí bí ó ṣe wípé torí bí gbogbo aráàlú bá kú tán kí ni ẹ fẹ́ ṣèjọba lé lórí. Bàbá wa Sunday Igboho, ojú tì ní kí nǹkan máa ṣẹlẹ̀ kán wá ní pé wọ́n tó ń bá yín bí òṣèlú báyìí. Ẹ má wo gbogbo tó ti ṣẹlẹ̀, ẹ má gbọ́ táwọn èèyàn ó wí, ẹ jáde, àwọn èèyàn ó jáde pẹ̀lú yín. Bàbá á jáde pẹ̀lú yín. Ẹ dákun torí Ọlọ́run, bàbá Sunday Igboho, ẹ má gbọ́n táwọn èèyàn ń sọ. Ẹ wo ipò táwọn ọmọ yìí wà, ẹ jágbà wípé ẹni tó kú yẹn ó ti kú, wọ́n ti pa, wọ́n ti dẹ́mi ẹ̀ légbodò. Gbogbo wa la kú, ikú tí ó kàn pọ́n kálukú ó sọ̀tọ̀tọ̀ ni, ṣùgbọ́n àwọn tán sì wà láyé níbi tán wà yẹn bò ní wọn ó ṣe jáde. Àwọn ọmọ kéékèèké yìí, àwọn ọmọ ọwọ́ ìbò ni wọn ó ṣe jáde. Àsìkò òṣèlú kọ́ rèé o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sì ń jáde fún òṣèlú báyìí torí pé kò kàn yín, kò tí ì kàn dílé yín ni. Tó bá kàn yín ẹ mọ̀ wípé kì í ṣàsìkò òṣèlú rèé, àsìkò ká jáde rèé, ká wá ojútùú sí tó ń ṣẹlẹ̀ ìran Yorùbá rèé. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ mọ̀ wípé ẹ lóògùn, ẹ̀yin tẹ́ mọ̀ ń janu pé ògùn wà, àsìkò tó jó tì í rèé. Tí àyè bá jẹ Yorùbá gbé, tí ẹ bá rí àwọn tí wọ́n mú yìí, tí ẹ bá rí wọn tú jáde síta, a jẹ́ pé ẹ ní nǹkan kan, a jẹ́ pé ẹ lóògùn kankan, a jẹ́ pé ẹnu lásán lẹ ní lóòótọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò, a jẹ́ pé lóòótọ́ ẹ kàn máa ń wọ aṣọ, ẹ máa ń wọ agbádá ni, a jẹ́ pé kò sí nǹkan kan lábẹ́ aṣọ yín. Máyégún ilẹ̀ Yorùbá, Alhaji Wasiu Ayinde, a jẹ́ pé ẹ kàn láṣàn ni, lórí irọ́ ni, ojú gbà mí tì fún yín tí àwọn tí wọ́n kó Yorùbá jáde tá a bá rójú tù sí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí, pàápàá jùlọ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Àwọn ọmọ kéékèèké tó bá jẹ́ pé àwọn ọmọ ìran yín wà ń bẹ̀ ńkọ́, tó bá jẹ́ pé ọmọ bíbí inú yín wà ń bẹ̀ ńkọ́, tó bá jẹ́ pé ọmọ yín wà ń bẹ̀ ńkọ́. Alhaji Wasiu Ayinde, Máyégún ilẹ̀ Yorùbá, ìtìjú ni fún yín sà nígbà tí wọ́n bá fìyàn jẹ ìyàwòdì tí ò lè gbádìí ẹ̀. Ẹ fẹ́ kí ọmọ Yorùbá máa rántí ẹni tó fi ń jẹ oyè Máyégún ilẹ̀ Yorùbá kán sì máa gbẹ́ni náà ṣépè ibi tó wà lọ́hùn kọ́ ló ń fọ̀hún kẹ́wọn. Àbí kí ni ìtumọ̀ Máyégún tẹ́ ẹ jẹ tí irú àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ tí ò dẹ̀ sí ń pàtì yín níbi ilẹ̀ Yorùbá nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn tí wọn ẹni tí ò tiẹ̀ wá kò dípò kankan mú ilẹ̀ Yorùbá, kò dípò kankan mú
níbi ìṣèjọba Nàìjíríà síbẹ̀síbẹ̀ náà kò fẹ́ kí ìran Yorùbá ó parun. kí ni àǹfààní máyégún tẹ́ ẹ jẹ tí a wá yin olóyè Sunday Igboho jù yín lọ, tí ìṣe kó bóyá ó ní àwọn ipò kankan tó dìmú ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n tí ò fẹ́ kí ìran Yorùbá ó parun. Ẹ wo iye ẹ̀mí tó lọ nígbà tó olóyè Sunday Igboho jáde nígbà yẹn pé òun fẹ́ kí ìran Yorùbá ó dá dúró kápín. Ẹ wo àwọn èèyàn ẹ wo ẹ̀mí tó sọnù nílé ẹ̀, ẹ wo dúkìá rẹ̀ tó parun, ẹ wo tí wọ́n fojú ẹ̀ rí wọ́n tún fi sí wanted. Ìdí nìyẹn tó lóyè Sunday Igboho fi ń ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, torí pé àwọn náà yọ wọ́n kúrò ní wanted tí ìjọba àná fi wọ́n sí. Ṣùgbọ́n oyè máyégún tẹ́ ẹ jẹ kí ni pàtì ẹ̀ nílẹ̀ Yorùbá tó ń ti àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Àbí torí wípé kò tí ì kan Jẹ̀bú, Ọlọ́run ní jẹ́ ká burú kan kò ní kan gbogbo wa. Àwọn tó kàn ló mọ̀, àwọn ọmọ tó wà nípò tí wọ́n wà, àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ tí wọ́n dẹ́ṣẹ̀, àwọn ọmọ kéékèèké tí nǹkan kan ò kàn wọ́n. Ẹ̀yin sùn ẹ̀tàn èsì sórí, ẹ worú àwọn ọmọ yẹn pẹ̀lú nugbó tí wọ́n wà yẹn, ẹ̀fọn jẹ wọ́n ní jẹun sí wọn ó jẹun ni. Tán bá tiẹ̀ fún wọn ní oúnjẹ tí ó dàbí oúnjẹ táwọn òbí wọn fún wọn lé, òtútù ó mú wọn, òun ó pa wọn. Láìláà ẹ sì lẹ́ jẹ máyégún. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn, ẹ̀yin olóye èèyàn, látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí ní tí àwọn èèyàn yìí sọ, kí ni ẹ̀yin náà ní lérò ń gbà, àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá, tẹ́ ń pa àwọn èèyàn pakúpa, tẹ́ ń ká àwọn èèyàn wọgbó, ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi toru ọ̀rọ̀. Ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn. Kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà, tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn, kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí? Ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa. Ẹ má gbàgbé, ẹ máa bá wa láìkì, ẹ máa bá wa share, ẹ pín fọ́nrán yìí, ẹ pín sórí WhatsApp yín, ẹ pín sórí Facebook yín. Ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí òtún. Torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni, òwe ló ń pa fúnni. Lágbára Ọlọ́run Elédùmarè, orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀. Ẹ wo ibi dáwà fi àdàgbà ètò ìsọ̀lẹ̀ sí rè, bó bá tó ṣe ń lọ àátọ̀ máa mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan sórí ìkànnì wa. Ẹ má wá gbàgbé, ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè, kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa. Wọn ò já owó yín o fún subscribe button tẹ́tẹ̀ sùn, kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní gbogbo tá a bá mú wá sórí ìkànnì wa. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí, ire lójú ọ̀la rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀, ẹ ṣé.